níjọ́ wàhálà ti bẹ̀rẹ̀ tá a sì gbógun tì níjọ́ náà ẹ̀yìnbá àkọ́mọ̀ yìí nǹkan mẹ́ta ni kó ṣe pé wàásù tó wọ̀ ọ́ létí ni pé bọ́ọ̀ bá jẹ èèyàn ò lè jẹ èèyàn alhaku yukol nígbà ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ mo gbógun tì í ẹlẹ́ẹ̀kejì torí pé ó kun ọmọ yìí wẹ́lẹ́wẹ́lẹ́ ni kó ṣe pé ọláwọn alábàárà tí ń tà á fún òun nìkan ò lè dá eléyìí jẹ ibi ẹlẹ́ẹ̀kejì ni kì í wá ṣe pé òun nìkan nílàákàyè tèmi òun nìkan kó kun ọmọ yìí òun lọ́tàn án ni torí wípé yàrá tí wọ́n ti ń ṣiṣẹ́ yìí bí ó gbé bí tébùrù àwọn alápatà there is more to this issue báwọn ọlọ́pàá bá fẹ́ ṣiṣẹ́ ṣùgbọ́n ìtọ́ka àwọn ọmọ akéwú táwọn èèyàn ti emphasize òní wípé ìdílé ọmọ yìí ìdílé rẹ̀ bàbá rẹ̀ ìyá rẹ̀ mọ̀lẹ́bí rẹ̀ díyà ń bẹ lọ́rùn wọn 560,300,000 àwọn ìdílé tẹ̀wọ́ oṣù gbọ́dọ̀ yọ̀dá ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له نعم عذابا أليما عظيما ومن يقتل مؤمنا متعمدا ẹ̀kọ́ gbọ́n tọ́lọ́run sọ fún wa nínú Al-Qur'an al-Karim èèyàn gbọ́dọ̀ don't be provoked débi wípé àwọn nǹkan méjì ń bẹ tó ṣe pé tó bá ṣẹlẹ̀ méjèèjì kò ní àforíjì Ọlọ́run ní iná lẹni tó bá ṣe bí ọwọ́ alákọ̀ọ́kọ́ òun lẹni tó ní ilé ayé sùn tó pokùnso suicide it has no remedy you will end up on the day of Qiyamah in Jahannam kò ní pé máa bá tọrọ àforíjì rárá hukmul intihar fil Islam kéèyàn para rẹ̀ for whatever reason ayé sú ọwọ́ para rẹ̀ inú pẹ́ni kò ní kọ́dà gbọdọ̀ láàyè sọ́lá alàlùmọ̀ntàhẹ̀ bó ti sọ eléyìí láì máyé ìgbà pẹ́ni tó bá para rẹ̀ ó pokùnso ọbẹ̀ látorí àjà látòkè àbí poison ara rẹ̀ àbọ̀jánà mọ́mọ́tò lẹ́nu by extension èmi ni mo mú yín àwọn tí wọ́n ń pàǹtẹ̀tẹ̀ ẹ̀mí wọn náà sójú títì tí wọ́n gbé káńtà sójú títì bí mọ́tò ọba pa wá kọ́ pa wá ìlànà eléyìí náà bẹ́yàn bá kú bẹ́ẹ̀ ó pàǹtẹ̀tẹ̀ ẹ̀mí rẹ̀ ni fajaza'uhu jahannam alákọ̀ọ́kọ́ nù tí ò ní àní kírun sẹ́ni ó pokùnso àní kírun sí la àní sin síbi tẹ́ mùsùlùmí àní faṣọ sí la ẹ̀mí wẹ̀ okùn ní náà lẹ́ẹ̀fi wọ sínú sàárì
ẹlẹ́ẹ̀kejì ẹni tó mọ̀ọ́mọ̀ tó dá ẹ̀mí ẹgbẹ́ rẹ̀ lógbòdò tó mọ̀ọ́mọ̀ ọlọ́ni wa man yaqtul mu'minan muta'ammidan ẹni tó deliberately èyí tí máa ṣèṣì wà ó ṣèṣì by mistake àwọn tí ń dẹ̀dẹ̀ wọ́n dẹ̀dẹ̀ lọ ọ́sàrí kìíní kan gbúrúrú ọmọ pé èèyàn ní dọ́pt ẹran ló pè ó gbé ìmọ̀ fún ọkà o pé lágbájá èèyàn ló yìnbọn mọ́ tẹ́ni òun bá bẹ́ẹ̀ kú sẹ́mi pé it was not deliberate ká mọ bẹ́ẹ̀ ni ti pàtàkì tó lọ́dọ̀ Ọlọ́run sẹ́mi pé it was not deliberate Ọlọ́run níbẹ̀ ni ó ṣe àwọn nǹkan ìyááfì rẹ̀ ọgbàwẹ̀ 2 months uninterrupted. Ẹlẹ́ẹ̀kejì wàdíyàtún musallamatun ìlà àlìhà ìlà àyàsọ́dàkú ó tún wá san owó ìtanràn ẹ̀mí yóò san owó ìtanràn ẹ̀mí èló lówó ìtanràn ẹ̀mí nísìn in Nigerian naira today 560,300,000 naira. Ẹgbẹ́ yìí 560 million kìí ṣe 5 million kìí ṣe 50 million 560,300,000 naira. Ẹ lọ wo Google ẹ táìpù díyà in naira today yóò gbé wá báyìí 560,300,000 naira ọ̀sán ó ṣeéṣì nílùú tí wọ́n ti ń lo Islam hajj tí mo kọ́kọ́ ṣe ní 1994 ọdún yẹn la bí Abdulhafiz nígbà mo darí hajj tó bá 30 years ago wọ́n páàkì mọ́tò student ni ọmọ Ìlọrin ni ọmọ tá a mọ̀ dáadáa nítorí ọmọ ilé kí o ní Asia ní èmi rẹ̀ pàdé pẹ̀lú tá a sọ̀rọ̀ ní Madina ó wá láti Egypt ó wá ṣiṣẹ́ hajj wọ́n páàkì mọ́tò sí ní òkè ní Masfala mọ́tò yọ lórí jíà ibi tí wọ́n páàkì sí mọ́tò wọn bọ́ wí òǹkálukú wọn ń sá òǹkálukú ń sá ibi tọ́mọ yìí lọ lè dúró sí mẹ́rin mọ́tò lọ lè gbà má àdógbé lọ sọ́ọ̀sìtì níbẹ̀ lọ́lọ́run ní títàn instantly lẹ́nu ní mọ́tò owó tan rẹ̀ ní nígbà náà 10,000 riyals mo mọ àwọn tó gbà 10,000 riyals níbi tí wọ́n ti bàbá rẹ̀ ní. As of today ní ti náírà 560,300,000 báwọn tí wọ́n bá jẹ́ fámílì wípé ó ṣèèṣì ni àwa náà mọ̀ bẹ́ẹ̀ kó ṣèèṣì ni ó ṣèèṣì ni àgbàfọ́lọ́hun ayọ̀dá
a fi ṣe sàárà. Ọlọ́run ní àwọn fámílì wọ́n ní right láti wípé àwọn yọ̀dá. Àmẹ́mi Ọlọ́run tí mo lẹ̀ ní èmi ẹ̀yọ̀dá ìyọ̀dá àwẹ̀ tó gbà oṣù méjì léra wọn. Bọ́ bá rí ẹ̀kọ́ já ó tuntun bẹ̀rẹ̀. Ọlọ́mọ tó ṣe ìsinmi o ká fi mọ ìyà tí ń bẹ fẹ́ni tí ọmọ ẹ̀mọ́ tó ń pààyàn. Àkọ́kọ́ náà àwọn fámílì ni wọ́n san owó ìtàn rẹ̀ ni wọ́n sì tún pa á. Wa man yaqtul mu'minan Ọlọ́run lẹ́ni tí ó bá pa mùmínì kan fajaza'uhu jahannam yóò wọ̀nà jahannama. Àwọn ìjìyà márùn-ún gbáǹkọ́gbì. Please don't be provoked and don't be tempted. Provocation and temptation ní múyàn gba ẹ̀mí. Temptation ìlọ́wà pọ̀ láyé lónìí lọ́dọ̀ àwọn ọ̀dọ́, lọ́dọ̀ àwọn tá ń pè ní ẹlẹ́sìn. Tí a mọ̀ pé kéèsì kan bẹ́ẹ̀lẹ̀ tó involve pásítọ̀ àtọmọ rẹ̀ tí wọ́n pa stúdẹ́ǹtì kan ní of Whitefield Hotel Ọ̀fà. Ṣé mọ̀ pé pásítọ̀ ni ọmọ tó wá ṣe eléyìí ọmọ ilé kéwù, ọmọ tó ṣe eléyìí onísáwí ni. Eléyìí sì ká kọ́kọ́. Àwọn òdodo kan bẹ́ẹ̀ ní ìtọ́sẹ̀lẹ̀ yìí báwọn ọlọ́pàá bá fẹ́ ṣiṣẹ́ wọn àkọ́kọ́ nù wọ́n. Bọ́lọ́pàá bá fẹ́ ṣiṣẹ́ Nàìjíríà wọ́n ó ṣe tọrọ ọmọ yìí rò pé ó ti ṣe gbé. Nígbà wọ́n ń pe fóònù nọ́mbà tí ò lọ ó ti yọ sim card ó ti àwọn ọlọ́pàá wá tírèsì nọ́mbà wo ló pè é kányìn. Wọ́n lọ sọ́dọ̀ àwọn service provider. Sẹ́yìn pé máa ń sọ ọjọ́ máa pé gbogbo àwọn bandits, àwọn tí wọ́n ń gbéyàn, bí ìjọba bá fẹ́ mú wọn, wọ́n mọ̀ bí wọ́n ó ti mú wọn. Torí pé bóò ni wọ́n ṣe máa pe fóònù pé tọ̀ bọ́ọ̀ bá mú. Bẹ́ẹ̀ bá dọ́dọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n sọ fún mi pé ẹ cooperate pẹ̀lú wọn. Eléyìí ò jágbára wa lọ. Imagine àwọn ọlọ́pàá akọ̀mẹ́dì wọn àmọ́ tí ń bẹ lábẹ́ ọ̀rọ̀ yìí jẹ̀mọ́ èkúlú ọyẹ tó gún èkúlú lé gbogbo àwọn tọ́mọ yìí ń bá ṣe lọ́rẹ̀ẹ́ ọyẹ̀kún invite wọn. Ẹnìkan kìí ṣe pó jí lóru ìtòṣe yìí. Àwọn kan torí bákan méjì ni àbí mẹ́ta ẹ̀jẹ̀ abáyà délẹ̀ náà. Wa man yaqtul mu'mina muta'ammidan Ọlọ́run lẹ́ni tó bá mọ̀ọ́mọ̀ pààyàn fajaza'uhu jahannam. Ìyà alákọ̀ọ́kọ́ ni pé yóò wọnú náà jahannama khalidan fiha. Ìyà ẹlẹ́ẹ̀kejì ni pé yóò wà ń bẹ̀ lọ gbére tọ́ra àwọn kan wọ̀ náà tọ́lọ́wọ́ bọ́ padà fàforíjì fún wọn, àmọ́ wọ́n kọ́kọ́ wọ iná. Ọlọ́run léléyìí òun kò ní kú ńbẹ̀ láéláé. Khalidan fiha kì í wá ṣèyí òun nìkan
wa ghadiba Allahu alayhi ọlọ́run lémi ọlọ́run ó tún máa wá bínú sí i. Ọ̀tọ̀ ni kó wà ní iná, ọ̀tọ̀ ni pé bẹ́ẹ̀ lọ gbére. Ìbínú èmi ọlọ́run ó tún máa wá bá a. Ọlọ́run tó wá jẹ́ àmọ̀ pé ọ̀tọ̀ ni bínú, ọ̀tọ̀ ni làánà. Ọlọ́run lágbàákò èmi ọlọ́run ó tún máa wá bá a. Ẹ wo bí ọ̀rọ̀ ẹ̀mí ti ká ọlọ́run láà. Fajaza'uhu jahannam khalidan fiha wa ghadiba Allahu alayhi wa la'anahu. Ọlọ́run ní láàánú ni ọlọ́run ó tún máa wá bá ọlọ́run ní kò tún tí ì tẹ́mi lọ́rùn wá àdàlẹ́hù. Ọ̀tọ̀ ni pé ń bẹ nínú iná àwọn ẹ̀yà kan tó ń bẹ tó ju iná lọ ẹ̀wọ̀ lọ. Tẹ́fẹ́ àwọn àgbẹ̀yẹ̀ bá ti wọ̀ náà ọlọ́run ní rárá ọwọ́ náà lásán kọ́ àwọn ẹ̀yà kan tó ń bẹ tó ju iná lọ nínú iná kàtígórì níná wá àdàlẹ́hù àdáàdàn àlùmá. Ọlọ́run ní mo tún ti wá pìpì àwọn ẹ̀yà kan tó tún ju bẹ́ẹ̀ lọ láti lè fi wọ́ọ̀nù wa. Bí n ti máa wí, ọmọ yìí ilé kéwú lọ́lọ́. Òun náà jókòó níwájú àfáà kan bẹ́yìn ọmọ yìí ti jókòó níwájú mi. Àmọ́ irú tí ń bẹ nínú yín. Àmọ́ tí ń bẹ nínú yín. Ìtẹ́ ń wò ní sòsáìtì yìí. Tẹ́ ń wo àwọn ibi tí ìlú wa yìí, la ilaha illallah, à ń sì ń sẹlibrétì rọ. Ọmọ tí ò níṣẹ́ kankan, kò sí tó prompt ọmọ yìí. Bí society wa ti rí, ló prompt ọmọ yìí láti fi pa ọmọ tó pa. Torí pé yes, a society táwọn ẹkẹgbẹ́ rẹ̀ tí wọ́n ń jáde tí wọ́n ń sọ lórí kíní torí kíní ìdìbò tó gbáyé yìí. Bí ẹ bá jókòó ní inú ilé rẹ̀ tó gba kámẹ́rà kò sí tí ò lè fẹnu sọ. Àwọn ọlọ́pàá ń rí, àwọn agbófinró ń rí yá. Níjọ́ wàhálà ti bẹ̀rẹ̀ tá a sì gbógun tì níjọ́ náà. Ẹ̀yìnbá àkọ́mọ̀ yìí nǹkan mẹ́ta ni. Kó ṣe pé wàásù tó wọ̀ ọ́ létí ni pé bọ́ọ̀ bá jẹ èèyàn ò lè jẹ èèyàn. Alhaku yukol ńgbọ́ ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ gbogbo bùtì. Ẹlẹ́ẹ̀kejì torí pé ó kun ọmọ yìí wẹ́lẹ́wẹ́lẹ́ ni. Kó ṣe pé ọláwọn alábàárà tí ń tà á fún òun nìkan ò lè dá eléyìí jẹ. Ibi ẹlẹ́ẹ̀kejì ni. Kì í wá ṣe pé òun nìkan nílàákàyè tèmi, òun nìkan kó kun ọmọ yìí. Òun lọ́tàn án ni. Torí wípé yàrá tí wọ́n ti ń ṣiṣẹ́ yìí bí ó gbé bí tébùrù àwọn alápàtà. There is more to this issue báwọn ọlọ́pàá bá fẹ́ ṣiṣẹ́. Ṣùgbọ́n ìtọ́ka àwọn ọmọ akéwú táwọn èèyàn ti emphasize. Òní wípé ìdílé ọmọ yìí, ìdílé rẹ̀, bàbá rẹ̀, ìyá rẹ̀, mọ̀lẹ́bí rẹ̀, díyà ń bẹ lọ́rùn wọn. 560,300,000. Àwọn ìdílé tọ̀wọ́ òsì gbọ́dọ̀ yọ̀dá ìdílé ọmọ tó pa. Àtọ̀. Òfin Nàìjíríà ò mú wọn. Òfin Nàìjíríà ò mú òbí ọmọ tó pa ọmọ. Òun tó pààyàn ni èyí tó burú ń bẹ. Èyí tó burú ń bẹ. Wọ́n lámùkù ẹrù rẹ̀ wọ́, ó ní ẹ wo ìsàlẹ̀.
ó yẹ kẹ́ béèrè lọ́wọ́ mi kí ni wọ́n ń kọ́ àwọn ọmọ wọ̀nyí nílé kéwú, kí ni wọ́n ń kọ́ wọn. This is question mark. Èmi ọ̀fẹ́ mọ ilé kéwú tọ́ lọ torí wọ́n yí mọ́ mi lọ́wọ́ bó ti wà ní líkì lọ́wọ́ ní gbàǹjà. Gbogbo ilé kéwú là ń wí, kí là ń kọ́ àwọn ọmọ. Ẹ dákun, ibo ló kù tá a fẹ́ wá ìbẹ̀rù Ọlọ́run? Ibo ló kù? Àmọ́ ńjọ́ tó ti di wípé àwọn kan jáde, wọ́n wọ aṣọ gbẹ̀ngbẹ̀ tí wọ́n kó òwú sí lọ́rùn, ọmọ ẹjọ́ ni ọ́ tí ó tún máa wá ṣe fáàrí. Lórí kíni ó yẹ kí sòsáìtì ó béèrè pé níbo ló ti ọmọ ẹjọ́ níbo ló ti rí gbogbo tó kójọ yìí? Gbogbo wa náà làwọn lọ lè sẹlibrétì wọn. Bẹ́ẹ̀ làwọn yòókù rẹ̀ náà ṣe ní wípé ọ̀nà tẹ́lẹ̀ yìí rìn èyí náà fẹ́ rìn. Ọ̀nà tẹ́lẹ̀ yìí rìn tí society fi ń celebrate rẹ̀ tá a wádìí pé ibo ló ti rí. Ọmọ tí ò ní iṣẹ́ kankan tá a lè pọ́ǹtì wípé iṣẹ́ tí ń ṣe ní òwò tí ń ṣe ní. Wá sí Ọlọ́run kó foríjì àbòtó, ó ní a lè lówó àwọn ọmọ kéwọ́ lẹ́ni tí ó bá lówó nínú wa, inú kọ́ máa ta pákú, kọ́ máa tèso, ká mọ iṣẹ́ tí ń ṣe. Ṣùgbọ́n àmọ́ iṣẹ́ téèyàn ń ṣe, ó wá gbé billions ó gbé kalẹ̀. Society wa ń celebrate wọn. Ẹ̀kọ́ tí ó ṣẹlẹ̀ nínú society ọ̀hún náà, tí ó máa bí náà nìyí. Tí ó máa bí nì. Àwọn tó wá yẹ kí wọ́n dìde, ẹ má jẹ́ ẹ̀yà yín lẹ́nu. Àwọn kan bẹ́ ń bí bó lọ̀rọ̀ yìí yóò ṣe dáadáa. Tọ́rọ náà yìí nìkan kọ́ tí wọ́n bá mú dáadáa. Iye àwọn tí ń bẹ̀ níṣẹ́ tí wọ́n torí wípé interpart ni. Kìí ṣe pé tó bá ṣe pé ó fẹ́ lo ojú. Tẹ̀gẹ́ẹ̀tì ká pé ojú ló fẹ́ lò. Ó fẹ́ lo páàtì ara àwọn tí ń lo páàtì láti fi ṣe ọ̀tọ̀ ní tiwọn. Ṣùgbọ́n ti tiẹ̀ yìí gbogbo ara rẹ̀ ló ké. Kìí wá ṣe pé yóò gbé kalẹ̀ sínú léwu tí ó mọ ọrùn kọ́. Gbogbo ibi fẹ́ káwọn ọlọ́pàá bá wa tan torchlight sí. Ẹ wo ti Ìtọ̀fà, bàbá ọmọ yẹn wá bá mi tí wọ́n rán ọmọ ní kúlí, ọmọbìnrin ní Ọ̀fà. Wọ́n ti fẹsẹ̀ ra kéèsì wọn, wọ́n ti fẹsẹ̀ ra gírágbọ́n. Eléyìí náà tẹ́rí bó ti ṣe hùwò ló ti bí ti ń ká wa láàyè. Nígbà bá fi gbàwẹ̀ ní ìsìn dimension ní ìkíní kankan làwọn tí wọ́n jẹ́ ara rẹ̀ wọ́n dá wàhálà kan lẹ́nu àwẹ̀ wọ́n wí kíní kan tí èyí ò ní ọ̀rọ̀ shift attention wa táà ní fèsì kéèsì ọmọ yìí mọ́. Àgbàgbé ẹ̀. Gbogbo òbí iṣẹ́ ń bẹ lọ́rùn wa o. Ẹ jẹ́ ká muamala wa pẹ̀lú àwọn ọmọ wa, ẹ jẹ́ ká ní a rethink. Ẹni tí ó bá create atmosphere
láàrin wọn àtàwọn ọmọ kẹ́ ẹ máa pè wọ́n ṣàkíyèsí ọ̀nà tẹ́mi rìn ní ọ̀nà tí mo sì fẹ́ rìn ní. Irú ọmọbìnrin yìí lápèjúwe tó bá ṣe pé èmi ò tiẹ̀ tún ní ọ́pdéètì lérí pé ó ní Ebola. Ẹ̀mọ́ gbọ́ yìí pé ló ní asthma. Gbogbo eléyìí wà làwárí Kóńgò ni. No. Ibi tẹ́ ti mọ̀ ní pé kò wà sober, it was not a reflective mood. Gbogbo bí wọ́n ti ń bí lọ́rọ̀ ń dáhùn náà ní normally. Èyí tó wá kan àwọn aláṣẹ, àwọn ọ̀daràn ní Nàìjíríà wọ́n ti mọ̀ pé wọ́n gbé àwọn lọ ilé ẹjọ́, wọ́n dájọ́ wípé kí wọ́n pa àwọn, àmọ́ kò sí gómìnà tí ń sáìn ẹni ọ̀pààyàn ẹ̀pá. Wọ́n tún wá máa ń ní lẹ́mìí wípé tí fámílì àwọn bá mọ ọ̀nà tí wọ́n gbà tí wọ́n bá rí sympathy a sitting governor, ẹni tí wọ́n ti dájọ́ kú fún, gómìnà lẹ́tọ̀ọ́ ó ní àǹfààní kólóhùn gírántì rẹ̀ ní amnesty. Lópin ìgbà, whether you may call it police state or not, ìtí Kùránì wí ni pé Professor Bello ẹni ọ̀pá yẹn ẹ̀pà wọn náà. Ẹni ọ̀pá yẹn ẹ̀pà wọn náà. Public execution, wọ́n mọ̀ pa wọ́n ní bòńkẹ́lẹ́, wọ́n pa wọ́n níta gbangba. I know argument the other side ni wípé àwọn tí wọ́n pààyàn tí wọ́n pa wọ́n ṣé yóò prevent kí irú kéèsì wọn mọ̀ tó ṣẹlẹ̀ bí ọba prevent rẹ̀ ṣé yóò sì dín kù. Ṣé yóò àwọn kọ̀ọ̀kan àwọn bandits, àwọn kidnappers, wọ́n mọ̀ pé even bí wọ́n bá mú àwọn tí ì bá ṣe wípé wọ́n exchange fire pẹ̀lú àwọn agbófinró tí wọ́n bá rí wọn pa, èyí tí wọ́n bá mú nínú wọn wọ́n tún padà sọ́lẹ̀. Ìkan ṣẹlẹ̀ torí pé kò jọ́dọ̀ wa níhìn last month. Àwọn kidnappers wọ́n lọ lè ká ẹnìkan mọ́kù. No, it's just one kidnapper, well armed. Ó fẹ́ kidnap ẹni yẹn tí wọ́n fi ìgbà ransom. Ọlọ́run wá fún ẹni ní courage. Ó engage nílẹ̀ Haúsá ni ó engage ẹni ó wá bá, ó engage rẹ̀ ní physical combat. Ọlọ́run ní ó rí ìbọ̀bà lọ́wọ́ ẹ̀, ó gba ìbọn, òun náà yìn ní ẹni tó wá bá, ó ń yìn ní ìbọn. Kidnapper the victim, ọ̀pá. Ìgbà tó wá pa, ó wá gbé ìbọn,
ó gbé e lọ sí ọ̀dọ̀ Mègèrí torí pé kò sí ọlọ́pàá ní àráǹdì wọn. Ó wá lè sọ fún Mègèrí wípé ìtọ́sẹ̀lẹ̀ ní ìbọn sì ní Mègèrí ní gbọ́rọ̀ ti rí àfikọ́ farapamọ́ sọ́dọ̀ mi ní ìkún ọmọ wá wọ́ káàkiri o. Mègèrí gba ìbọn. Kí ni Mègèrí ó ṣe? Ọ̀ràn ṣẹ́ sáwọn bandit. La ilaha illallah. It's on the internet. It's on the internet. Kò wá mọ̀ pé lóyún òun kó tó dọ́dọ̀ Mègèrí, ó ti sọ fáwọn èèyàn rẹ̀ pé tọ̀, nígbà tí ò sí ìbọn yìí mo fẹ́ lọ lè gbé fún Mègèrí. Àwọn náà sì encourage rẹ̀. Mègèrí ó mọ̀ pé ó sọ fáwọn èèyàn. Mègèrí pé àwọn bandit, ẹni tí Mègèrí àwọn tó kọ́kọ́ pè àwọn ní kí ara àwọn kọlọ́pàá. Ó tún wá pè àwọn míì, ó tún pè gúrùpù míì làwọn wá ní ara àwọn ọlọ́pàá lóòótọ́. Mègèrí wá gbé ọkùnrin yìí gbé ní wọn lọ́wọ́. Wọ́n wá gbé e lọ sẹ́yìn ìlú àtìbọn àtòun ní Mègèrí rìlíìsì fáwọn bandit. Wọ́n wá pa á. Wọ́n pa ẹni tí ó protect ara rẹ̀. Wọ́n wá pa á. Àwọn èèyàn rẹ̀ wá mọ̀. Àwọn ni wọ́n wá inú ìlú ni wọ́n wá rìpọ́ọ̀tù fún àwọn ọlọ́pàá. Àwọn ọlọ́pàá wá gbé Mègèrí. Wọ́n wá integrity wí tí Mègèrí fẹnu sọ ní pẹ̀lú èdè Haúsá is on the social media. Irú Nàìjíríà wo ni? Obìnrin La ilaha illallah. It's very, very sad. What is going on in our society is very, very sad. Ẹ já wá padà sílé tí lọ́rùn wà yìí. Ẹ̀yin òbí, ẹ dákun, ẹ já tún máa ní táìmù láti bá àwọn ọmọ wa sọ̀rọ̀. Èyí tí ń lọ ilé kéwú nínú wọn. Ilé kéwú. Sádùúgbò kan bẹ ńlọrin tí ò sí ilé kéwú. Àdúgbò kódà wọn ó tún máa gbà sí pé ń gba ọmọ kéwù ni. Ṣebí tí ń tọ́ yẹ tèmi rò pé ó yẹ ká máa kọ́ àwọn ọmọ àkọ́kọ́ ní at-tawhid. Àfi èyí tí ọba yáyàkuyà nú àwọn ọmọ yìí tí ń sì bẹ Ọlọ́run kọ́lọ́run jẹ́ kọ́ kankan nù ní ọ yáyàkuyà. Ní tí màá sọ fún yín ni wípé àwọn òbí yín wọ́n ní opportunity láti mú yín lọ bòmíì. Àwọn skul ń bẹ ó ní tí wọ́n torí ẹ̀ mú yín wá sọ́dọ̀ mi níhìn. Wọ́n fẹ́ kẹ́ combine ìbẹ̀rù Ọlọ́run mọ́ gbogbo nǹkan yòówù tẹ́ bá fẹ́ dà láyé. And I used to tell you that
I, on my part, I will not disappoint your parents. And that is what I've been doing almost on daily basis. Do not disappoint them. The last is, I will not allow you with my papa to disappoint them. We may differ with my good friend there. Bring the papa. Don't disappoint your parents. I will not disappoint them. I will not allow you to disappoint your parents. As far as you are here. But tẹ́ ẹ bá ti dé yunifásitì torí pé ẹ wà níhìn ni mo fi dá yín jòkó kẹ́ ẹ fi gbọ́ wá sí. Once you leave this environment, even at the university, if you meet me, it's when you like, oh, àfáà nìyẹn, wọ́n bá wù ọ́ lókì, you are free. Please know the type of friends you move with. Ẹ̀yin ọmọbìnrin, I said it yesterday, àwọn òbí fẹ́ rí foundation lọ́dàrú. Báwo lọmọbìnrin ó sì jáde nílé ọkùnrin pè é ó ní kọ́ wá. Gbogbo ibi tọmọbìnrin ọba lọ, ẹ̀sìn Islam sọ fún wa wípé at least she must be accompanied by a muharram. Ẹnìkan gbọ́dọ̀ tẹ̀lé. Òun nìkan ló dá lọ. Nígbà tí ìgbọ́sìn yé, gbígbọ́ ẹ̀sìn yé kò sí. Àbí mọ ọmọ yìí, àmọ́ kò tẹ̀lé òfin Ọlọ́run. Gbogbo nǹkan náà láàmú pé kádàrá ni, lóòótọ́ kádàrá ni. Àmọ́ Ọlọ́run sọ àwọn nǹkan kan, ẹ̀sìn wa gbé àwọn ìgbésẹ̀ kan kalẹ̀ pé báyìí ni ó ṣe léyìí, báyìí ni ó ṣe léyìí, báyìí ni ó ṣe léyìí. Àwọn ọmọbìnrin kan ní mo fi wọ́n náà jẹ́rìí ara wọn. Ọlùdé tó kọjá, wọ́n láwọn ń lọ, ọ̀kan ń lọ Ṣádámù, ọ̀kan ń lọ Èkó, wọ́n ní àwọn ń lọ fúnra wọn. Ẹ̀mí ìlú ọ̀gbá. Mo kó wọn sínú mọ́tò, mo gbé wọn dé gáràjì, mo tún wá béèrè nọ́mbà dírẹ́bà tí ó gbé wọn, mo bá nọ́mbà rẹ̀, nọ́mbà táwọn òbí wọn ìpètò. Àmọ́ náà làwọn ọmọ yìí lọ́dọ̀ mi, mo ṣe dágbára mi ti mọ́. Ẹ dákun, ẹ jẹ́ ká bá àwọn ọmọ wa sọ̀rọ̀, àwọn ọmọbìnrin. Kódà láàrin obìnrin sóbìnrin kí wọ́n mọ irú ọ̀rẹ́ táwọn ó kó, àwọn agenti evils ìlọ́pọ̀ láyé lónìí. Àtúnwárí ọmọ yìí, àtúnrí ibú tẹ́ ẹ bá lọ lè wo Facebook ọmọ tó pààyàn yìí. Gbogbo tẹ́ẹ̀rí ni ti ń pósìtì. Onímọ̀, ọmọ kéwú, àfáà tó tún gbé bàndírì gbẹ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 . Ọmọ yìí fẹ̀mí sí wípé ẹni Ọlọ́run lélẹ́yìí. Ọmọ yóò kúkú lọ́dọ̀ àwọn yàwúyàwó. Kọ́ lọ́dọ̀ àwọn yàwúyàwó. Àáfàá pè é, ẹni Ọlọ́run pè é, kí ní ń bẹ láàrin wọn ti tẹ́lẹ̀? Ẹ̀mí tó bá lọ nù. Gbogbo wa ni ọmọ wa wò bẹ̀rẹ̀ láti rí èmi tí ń rí àti gbogbo ẹni ìyóhùn tẹ́ ẹ bá rí tó lóhùn tí wọ́n ń ranjú fún láwọn ń ṣe wá sí. Ẹ̀mí tí ń bẹ ní kálukú. Lẹ́yìn Ọlọ́run àfọlọ́run o. Lẹ́yìn Ọlọ́run àfọlọ́run. Mo sọ fẹ́yìn ọmọ, and I'm repeating it now. Ìtọ́lọ́run sọ fún wa bí pọ́blẹ́mù bá bá wa tatajafa junubuhum anil madaji yad'una rabbahum khawfan wa tama'an wa mimma razaqnahum. Wherever you are, my message to you, those who passed out before you and the current students,
I used to tell you, when you live here, be connected to the mosque, and at the university, your first assignment is to locate the mosque. Be connected to the mosque and be connected to the Quran. Òbí ẹ dákun àwọn ọmọ wa, gbogbo àwọn ọmọ yìí níbi tọ́rọ̀ yìí ká ní dé lánàá, gbogbo wọn lọ́kọ̀ọ̀kan mi ni wọ́n line up ni ọmọ tí ó pa ló fi hàn wọ́n. Bẹ́ẹ̀ kọ́ ẹni ó pààyàn àtọkùnrin wọn àtobìnrin wọn bí wọ́n ti pọ̀ tó ìbò ní kí wọ́n line up. Wọ́n wá wò lọ́pọ̀ ní wọn, ẹ wá wò lọ́kọ̀ọ̀kan. Ó ní mẹ́sẹ̀jì tí mo fẹ́ páàsì sí yín. A young boy and a young lady. Ọmọ yìí tó bá ṣe pé owó náà ní wá bọ́ bá rówó ọ̀hún tán ṣe bí nǹkan mẹ́ta náà ni. Yóò ra mọ́tò, yóò kọ́lé, yóò sì máa wọ aṣọ tí wọ́n kò wù sí lọ́rùn. Níjọ́ tí society ń bá ń ti ń celebrate irú àwọn tí wọ́n rí báwọn. Tá ń kárí fàfà wọn, tá mọ̀ rí àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Torí àwọn ọmọ yìí kọ́, láwọn ọ̀rẹ́, ọmọ yìí nìkan kọ́ dá kíní yìí ṣe o. Ọmọ yìí nìkan kọ́ dá kíní yìí ṣe o. Irú wọn pọ̀ o. Ẹ̀yin tí wọ́n jẹ́ fámílì ọmọ tó kú, ẹni kílèmù tẹ́ kílèmù lọ́dọ̀ àwọn fámílì rẹ̀ kọ́dà bí wọ́n ta gbogbo ìdílé ìyáláyà bàbá wọn. Ẹni kílèmù 560,300,000 naira àwọn fámílì rẹ̀ gbọ́dọ̀ wà. Kọ́dà bí gbogbo wọn bá lọ bí iṣẹ́ alágbàro, ọdún wo ni wọ́n tó rí tán, wọ́n gbọ́dọ̀ san. Ìjọba sì gbọ́dọ̀ bá wa wádìí àwọn ẹ̀wọ̀n ni wọ́n ń bẹ nídìí ọmọ yìí. And most importantly, Ọlọ́run kì í sábà múyàn the first timer. Eléyìí kọ́ lákọ̀ọ́kọ́. Just like the observation of Alhaji Olówó, ọmọ yóò wà kódà ẹ̀yìn orí nínú ìṣesí rẹ̀ pé òun ṣe nǹkan kan tí mọ̀ bí ẹni tó pẹran. Oníkálukú kíyèsí lé rẹ̀ o, ká tún máa wá ṣàdúrà fún guidance fáwọn ọmọ wa. Allahumma sha'isra sadra auladana Adam wa kini Allahumma sha'isra sadra auladi Adam wa banati Hawa. Gbogbo tí ń jẹ́ máa wa, ọlọ́mọsá bá wa tọ́ wọn sọ́nà, ọlọ́mọsá ṣàánú wọn. Society tá bí wọn sí, society tó léwu. Wallahi alazim. Ìjọ tí bọ́lọ̀ ń dúró ńgbà wà kéékèèké, bọ́lọ̀ ń dúró ta gómọ̀ tọpa ọmọ nílé wa, àwọn àgbàlagbà sì ń sunkún. Àwọn ọmọ èké tá mọ̀ nítorí tí wọ́n fi ń sunkún, àwa náà sì ń sunkún. Bó ti wá rí ní gbogbo ilé nílọrin. Ìlọrin gbogbo wa ní kinní yẹn rábí, ó sì mi oníkálukú. Àmọ́ lónìí, wọ́n mọ̀ tó pa àwọn kọ́ọ̀tì mọ̀ tó para wọn sí ọmọdá, wọ́n mọ̀ para wọn sí kinní wọn mọ̀. Àwa aṣọ ẹ̀mí, a sì wá pàǹtì tí ẹ̀mí. Aṣọ ẹ̀mí di bó ti lè wọ̀ rí. Báwa ti ń wí yí Alhaji Olówó, àwọn àfáà pín méjì, kódà pín mẹ́ta, kódà àìmọye la pín sí. Torí pé ẹgbọ́yé àwọn àfáà ọmọ yìí
ìtòsè yìí kìí ṣe pé ń tó ṣe káwọn láàbí pé iṣẹ́ wa ṣá oṣù wa fẹ́ bó kọ wa jẹ́ tí wọ́n nu ọfẹ́ bó ọkà wọn náà bá alájọ olówó bá ti wí náà là ń wí ìyá lágbára kan agbára rẹ la ní kí là á ṣe ní iye gbogbo bẹ́ẹ̀ tí rí tí wí kódà ara wọn mú wa tó ìbẹ̀ wàhálà táwọn kíni wàhálà wo lọ́wọ́ múra kankan àmọ́ táwọn náà ibi tí wọ́n wà dà sí àmọ́ táwọn náà ń ṣe. àyíjọ́ tẹ̀ tí ń wí pé ẹmọ ń tà ń ṣe wọn náà gbogbo nǹkan lọ́hùn ṣe pé wọ́n bá ṣe wípé wọ́n máa béèrè lọ́wọ́ èèyàn ní wípé kíìpù rẹ́kọ̀dù gbogbo tí wọ́n náà ní wà láàyè mọ́ ni mo ṣe jágbára mi lọ mo sọ báwọn ọmọ lánàá mo ní wọ́n pa àwọn ọ̀rà mọ́tò vẹ́sà mi tí ń gùn ọdún kẹwàá nìyí èyí ṣàtúnṣe rẹ̀ ni àmẹ́yìn ẹ̀fẹ́ gùn latest wọ́n sì gbé fóònù palaba oní 500,000 ẹgbẹ̀gbẹ̀ rẹ̀ lọ́ni ebi ẹ̀lẹ́ ilé ẹ̀lẹ́gbẹ̀ bí fóònù 500,000 fóònù kí ni yọ bẹ́ wàláhì ìmọ̀ wàláhì làzìm wàláhì làzìm wàláhì làzìm ìmọ̀ pé fóònù 2 million bẹ́ 2 million fóònù ẹ dákun ẹ̀ṣù náà ẹgbẹ́ akọ tí wọ́n ń wọ ẹ dákun bẹ́ẹ̀ ni àwọn àfáà ni bẹ́ẹ̀ ni oṣù kan kò sí ẹni tá lè bá o ẹ̀tọ́ ẹ̀yẹ ẹ̀dàpọ̀ ẹ̀mẹ́jà tanra wa ní ilé ní ọmọ èlú tó jìnà síná tó súnmọ́ lè jẹ́ náà ìwà anẹ́kọ́lẹ̀ yìí tá ń wù yìí ẹ̀mẹ́jà kámọ̀kùn orin tọ́lọ́wọ́ ọbọ̀ fi máa tún jẹ wáyà ìlú tó jìnà síná tó súnmọ́ lè jẹ́ náà ìwà anẹ́lẹ̀ yìí tá ń wù yìí káwà tó wí fúnra wa káwọn ará àtàwọn tó máa sọ fúnra wa is better èyí tá ń wù nílọrin yìí ìwọ ọmọ mẹ́ni ìwà ìlú tó súnmọ́ mẹ́ ilẹ̀ yìí tá ń wù yìí irọ́ là ń pa pé ìlú tó jìnà síná tó súnmọ́ lè jẹ́ náà irọ́ là ń pa ìwọ ọmọ ẹmẹ́ là ń hù àwọn tí wọ́n sì wá jẹ́ olórí bí ìwọ ọmọ ẹmẹ́ yìí àwọn àfáàní àwọn tí wọ́n ń pera wọn lóní mílẹ̀ ni wọ́n mọ̀ wá wí ẹmẹ́dà wọn lóhùn àwọn náà níbi wọ́n ti ń gbowó àwọn kan ń gbowó ń sàwúdí tó yẹ wá ní káwà náà ṣe bá ọlọ́yìn tí ń sí èrè tí ń sọ wípé kẹ́nìkan wá wípé káwọn ọmọ ṣe jálàbí tẹ̀sẹ̀ náà ni o jálàbí ọ̀hún ni o
àwọn ọmọ tí ń tẹ̀lé yín náà ní o ìtẹ́ nǹkan wọn ní o gbogbo wa nu ọlọ́run ó gbóhùn kálukú èyí táwa náà bá ń ṣe tẹ́yìn náà rò wípé ẹ̀wọ̀n ọmọ ọlọ́run fẹ́ mú àwọn náà aṣọ funfun lòun fi ṣe tiẹ̀ àlẹ́jì ló ní àwọ̀ aṣọ funfun ti ṣe nǹkan kan iná lèmi náà fi wọ búlù ń gbọ́ ní ìpẹ́ tí ń gbọ́ abáfẹ́ ṣe nǹkan ní ẹ̀yìn ọmọ ẹgbẹ́ rí pé kọ́lá mo tún wọ ṣáàtì ń jẹ̀ta àdígbò níjọ́ ọmọ wọ ṣáàtì lọ yunifásitì àwọn ọmọ yóò tún wá wò bá mo ní mo mọ̀ wọ́ wá ní. Ọlọ́run kọ́ mọ́sá ṣàánú wa ẹ̀yọ́ ọmọ yìí o ìbẹ̀rù Ọlọ́run dọwọ́ yìí o ẹ bẹ̀rù Ọlọ́run o àìfìmàkùnt kí ní fà ní àmọ̀tẹ́ ń sàárè ju ta bá lò ní ayé yìí lọ àtún apẹ́ lálùkì àmọ̀ ẹ sì mọ̀ pé bí n ti ń tírìtì yín ní ń tírìtì àwọn ọmọ tí mo bí ẹ gbogbo yín láìpẹ́ ẹ̀rẹ́ yìí ti ń di báyìí yìí ti ń di kíní mọ́ ọwọ́ torí pé kọ̀ wá mọ́sálásí ni mo sì kan lọ́wọ́ pòfẹ́sọ̀ Bello sì lówó gbóni lọ tọlọ́pàá ó ní mo nà ń kùmà èyí tó di dókítà àwọn tó di dókítà mẹ́mi rẹ̀ lọ́wọ́ àwọn méjèèjì tọ́lọ̀ ní ó di dókítà wọ́n náà kí ni bẹ̀ láti àfà búláàlà tó ṣe wá gbà tá a gbẹ̀ kékeré ọlọ́run ó jọ dáa fún ọmọ rẹ̀ ṣe o. èyí bí ọba yẹ ká bọ́mọ wí ẹja bá wọn wí ibi ọba yẹ ká sì kọ̀mẹ́ǹdì wọn ẹja kọ̀mẹ́ǹdì wọn èyí tí wọ́n bá ṣe tọ́ bá dáa ká compensate wọn ká fún wọn ní gift èyí tó bá kù díẹ̀ káàtó ẹja pè wọ́n ṣàkíyèsí ṣẹ́wárà àwọn ọmọ wa bìnrin Facebook tí wọ́n ń wò tí wọ́n láwọn ń rí ọkọ yìí mo sọ fáwọn ọmọ ẹgbẹ́ ọ̀dà bí ẹ̀rí lánàá mo nígbà tọ́rọ̀ rí ọba fi di Facebook kúkú wa bá mi fẹ́ àfa àbáwọn ọkọ. èyí sì wọ́rẹ̀ mi kan déédéé ní báyìí yóò máa tọ́jú rẹ̀ dèkótì yóò tọ́jú rẹ̀ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. àní béèrè pé ẹrú Ọlọ́run kan béèrè ẹni tó wọ̀run tó ní sí rákà méjì ó wá fẹ́ san tiẹ̀ níbi ìrun ṣáì ó ní sí rákà méjì ó wá fẹ́ san tiẹ̀ padà rákà mélòó ló bá jàmá méjì ìmáàmù sì kì í jẹ́jẹ́ ń bẹ̀ ni bóun bá ṣe tán tí ó san tiẹ̀ bóun ni ó ti san rákà méjì tó ọba òun ni rákà alákọ̀ọ́kọ́ tiẹ̀ àti rákà ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta òkè ń jẹ́jẹ́ ni ẹlẹ́ẹ̀kẹrin òkè ń jẹ́jẹ́ ni òní kí ń jákè èyí tó ọba lọ́dọ̀ ìmáàmù ni ìmáàmù ti gbé gbogbo nǹkan yòówù àti pé òkè ń jákè àti pé òkè ń jẹ́jẹ́ ìmáàmù ti gbé ìgbéró báyìí mo ti answer question àwọn oníbìrì náà Professor Bello. tọ́ yes. Okay. Ọlọ́run àbíọ́ àbùjọ kan ṣoṣo rẹ̀ bíọ́ kò sí tí ń jẹ́ òpóore iná ní alẹ́ àáfíà ẹ̀rú Ọlọ́run náà Ọlọ́run mọ́sàbà bù lálàáfíà ti dìpátmẹ́ǹtì ti nílẹ̀ yìí mọ̀ ní fakọ́ọ̀tì wa àwa náà dáwó fẹ́nìkan àwa náà dáwó fún pòfẹ́sọ̀ kan ẹni Ọlọ́run fún lálàáfíà kọ̀ mọ́ ní tọ́lọ́run sí fún Ọlọ́run mọ̀jà ń bá rẹ̀ mọ̀jà ń bá láàrẹ̀ inú àwọn ọmọ bọ́sàwá náà dá láàrẹ̀ Ọlọ́run ẹ̀rú Ọlọ́run náà àti gbogbo àwọn tí ẹ̀mí wa lọ ara wọn Ọlọ́run mọ́sà ṣàánú wa
ọlọ́run mọ́sà fún wọn lálàáfíà gbogbo ibi tá à ń tọrọ àlàáfíà sí ọlọ́run mọ́sà gbà kọ́wọ́lá ẹ̀mí tẹ́ fi sọ yẹ̀rú ọlọ́run yóò kú sínú àmọ́ the concern ọlọ́run kọ́ mọ́sà bá bùn wọn lálàáfíà àwa náà irú tó ṣe ń lè má fi ṣe déédéé wa gbogbo ń tọ́jáde lára wa irinṣẹ́ ìdùnnú ni sí wọn fún wa má ṣe wọn ní irinṣẹ́ ìbànújẹ́ ọ̀rọ̀ ọmọ yìí ká mi láà ọmọ tí wọ́n pa yìí nígbà bó tún wá rí kọ́mẹ́ǹtì Báyọ̀ ó ní stúdẹ̀ǹtì wù mí ó tún wá ní one of the best students lọ́mọ yìí ó ní one of the best students iná lọ́mọ yìí ọmọ tí wọ́n pa yìí àwọn òbí sì tún mọ̀ ẹ́ wà á lọ ẹ dákun ẹ̀yin ọmọ ẹ má lọ pàdé èèyàn lórí fesibúùkù ẹ má pàdé ẹnì kankan lórí fesibúùkù àwọn àyẹ́nà dọ́ńkì gòrílà àwọn ni wọ́n ń bẹ lórí Facebook ọlọ́run àbíọ́ àánú rẹ wọ́n sàṣàánú wa lórí àwọn ọmọ wa náà ọjọ́ the last question. wọ́n bolo léyìn ìtúlówó àwọn mọ̀lẹ́bí rẹ̀ ní ọ̀sánwó wọ́n sanwó tẹ̀ràn níbolo wọ́n ti rí kẹ́ẹ̀fì mọ bíyà ní ti tó bọ́ bá ní dúkìá bóun fún rẹ̀ bá ní dúkìá tó lè sanwó tẹ̀ràn ní wọ́n ta gbogbo dúkìá ni wọ́n gbà lọ́wọ́ rẹ̀ tí ó bá wá ká gbogbo tí jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ ọdọọrùn wọn tó máa béèrè eléyìí ṣé oyún tó nídìí fẹ́yà ń béèrè naam 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 ẹni kí ni ìbéèrè mi ni wípé sáńtẹ̀ lọ́rọ̀ ọlọ́run nílọrùn yìí Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar wa adkhilna al-jannata ma'al abrar ya aziz ya ghaffar ya rabbal alamin subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.